Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókò òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá tiwa. Ẹ wò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wò èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. Èkó a lè pè ní Central tó yẹ pé àwọn Portuguese mú ti máa wá ń ṣòwò ẹrú àwọn Portuguese àwọn ni wọ́n máa wá ń ṣòwò ẹrú nílùú tí wọ́n ń pè nílùú Èkó. Láyé ọba Kòsọ́kọ́ ní 1850 something. Wọ́n gbé àwọn nǹkan ní bandits kíbo ni. Orí májà wulẹ̀ tara wa Yorùbá ló lè kó nítorí àwọn ọmọ Ògún fún mi nírè ni wọ́n tẹ̀lú Èkó dó. A ò gbọ́dọ̀ wíbẹ̀ la ò gbọ́dọ̀ wíbẹ̀ o ẹ̀sìn ni wọ́n lè jí dáadáa ní gbogbo ẹ̀yà darí wálé. Orí ibi wọ́n dáfá tí wọ́n sọ pé ibi àwo bárì sí ni wọ́n fi pèrè yìí ní Àwórì. Ibi àwo yìí bárì sí ni wọ́n fi pè wọ́n láwórì. Ọmọ kí ti gbé ọmọ olóró lọ́tà ọmọ arẹ́rúkó tó sanwó ọmọ arọ́dẹ́dẹ́ wọmi. Àwọn ni wọ́n máa ń kìlọ̀ ọmọ akẹ̀sọ́ ọ̀gájú gò ọmọ akẹ̀sọ́ ọ̀gájú kùkùté bọ́bá ti níbà léwọ́ lọ́wọ́ kékeré ọdẹ ni bàbá wọn ń ṣe ìran Yorùbá ló lè kó. Ewúrẹ́ ló mọ̀ ṣe àgùntàn lórí àwọn nínú. Orí where the lagoon pass ló di Èkó lagoon ló di Èkó. Ìdílà àwa ẹ̀jẹ̀ arẹ́lẹ̀. Lagoon orí àwọn ọ̀ràn Bìnní mo kí bàbá mi Fájìmí ọ̀gbẹ́yìn kùlé mọ yodù tó wù lójú ọ̀pẹ̀lẹ̀. Wọ́n jí wọn rùn pé wọ́n gbowó túlù lọ́wọ́. Ló fi jẹ́ wípé ìran kọ̀ọ̀kan ló níbi tí wọ́n tẹ̀dó sí ló fi jẹ́ pé Èkó ríran Àwórì ọmọ kí ti gbé ó gbére. Ọmọ olóró lọ́tà ni wọ́n fi pè wọ́n lọ́mọ arẹ́rú kó tó sanwó òwò ẹrú làwọn ọ̀ràn Bìnní àwọn Portuguese mọ́ wá ń ṣe nílùú Èkó. Ẹjẹ́ kó lè kálukú dọ́mẹ̀ fún ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá dé Badagry ibi tí wọ́n ti kọ́kọ́ kó àwọn ẹrú sí tí wọ́n ti ń ṣòwò ẹrú bá ń bẹ̀. Ẹ̀sán lásán ni bí Haúsá ti pera rẹ̀ lóbi wulẹ̀ járe lé. Orí ọ̀rọ̀ yìí mo láǹfààní mo kàn fẹ́ fi yànnà náà ọ̀rọ̀ ni kì í ṣe pé mò ń kàmpé fún olóṣèlú pé no àmọ́ àlàyé ọ̀rọ̀ ká ṣàlàyé ọ̀rọ̀ fẹ́ni tí ọ̀bá yé. Ikú tí ń pa àwọn ọmọ yìí lọ́mọ jẹ. Kábíyèsí. Nítorí àwọn àgbà tó sọ̀tàn fáwa náà àti ìwádìí táwa wá bọ́ bá dọjọ́ iwájú àwa náà kú òǹbẹ̀ báwọn kan ò bá gbọ́ kí wọ́n mọ̀ ọ́. Tó bá dọjọ́ ọ̀la ìtànkítàn ni wọ́n pa fún wọn ẹni tí ó bá sì jogún kógún yóò pa kànkítàn. Ọbàrà sílẹ̀ kan bí olúwo sílẹ̀ ìwọ ẹ̀dàpọ̀ ìyá rẹ̀ lé o. Orí ọ̀pọ̀lọpọ̀ nílùú Èkó àwọn tó tẹ̀lú Èkó dó bẹ́ẹ̀ bá níran Bìnní ló kọ́kọ́ jọba àkọ́kọ́ ohun tó fà á ni wípé ìran ìlú Ìbíní tẹ̀ ń sọ yìí náà àwọn Yorùbá lọ́ba tó wà ń bẹ̀ nítorí ìlú Ìbínú ló bìlù Bìnní ìlú Ìbínú ló bìlù Bìnní Àkànbí mò ń bọ̀. Ajá kúkú ní sọ kábíyèsí ọba wọn níbàdàn. Orí Ọ̀rànmíyàn lọ́lọ́lú Ìbínú Ẹ̀gbà tó bínú kú òun bẹ̀ ni wọ́n fi pè nínú Ìbínú. Orí bẹ́ẹ̀ bá níran Bìnní ló tẹ̀lú Èkó dó Yorùbá náà ló lè kó. Ìyá rẹ̀ lé ilé lábọ̀ òsìwò gbogbo ọba tí mẹ́lẹ́ ti jẹ ìyá rẹ̀ lé. Gbogbo ọba tí mẹ́lẹ́ ọ̀pọ̀ta ìyá rẹ̀ lé o. Orí pàṣípàrà là ń sítọ́. Bọ́rọ̀ bá di ọ̀rọ̀ pé báyìí ẹjẹ́ aṣọ ẹni tó nílẹ̀ àwọn onílẹ̀ àwọn làwórì Ògún fún mi nírè. Àwọn ni wọ́n nílẹ̀. Ló fi jẹ́ wípé bẹ́ẹ̀ bá wò sápọ̀ ọ̀tún àwọn Àwórì ni wọ́n nílẹ̀. Ló fi jẹ́ pé gbogbo àwọn ìlú kan wà tó jẹ́ pé kọ́ńkàwórì Ìgbẹ́sà Àwórì ni wọ́n etí omi ni wọ́n máa ń tẹ̀dó sí etí omi ni wọ́n máa ń tẹ̀dó sí ohun tó wá jẹ́ kẹ́kọ̀ọ́ tètè pọ́pùlà ni wípé ìlú tómi bá gbà
lọ tọ̀hún ó wọlé látorí omi eléyìí ó wọlé látorí omi àwọn Portuguese ni wọ́n fún wa ní lagoon tá a bá wo Nàìjíríà Niger area odò ni wọ́n fi ń fún wa lórúkọ láwọn àkókò yìí ni wọ́n fi sọ pé Niger area níbi tí odò Niger gbà kọjá ni wọ́n fi pè wá ní Niger where the lagoon pass ló di Lagos. Orí àwọn Portuguese àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ òwò ẹrú ni wọ́n fi máa kí àwọn ìran Àwórì ní ọmọ arẹ́rú kó tó sanwó the one that see the slave before paying ẹni tí ó rẹ̀ rú kó tó sanwó òwò ẹrú òun ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá dé Badagry ẹ rí ibi tí wọ́n ti ń kọ́kọ́ ṣe slavery àkọ́kọ́ òwò ẹrú ni wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ nígbà náà. ẹni tí mo rántí dárúkọ èyí tí mi ò bá rántí dárúkọ àtàlí kẹta. Orí àwọn nǹkan kan wà tó ṣe wípé social media tá a bá máa láǹfààní ká láìláyé ọ̀rọ̀ mu fúnra wa ọ̀rọ̀ ebú kọ́ ọ̀rọ̀ ọjà kọ́ àwọn nǹkan kan wà guidelines ni àmọ́ látàrí wípé bẹ́ẹ̀ kò ṣe ń gbòòrò lójoojúmọ́ ló jẹ́ kí oníkálùkù mọ sọ pé àwa náà ti pẹ́ ló di no man's land. Látijọ́ aláyé ti dáyé àwọn kan ni wọ́n kọ́kọ́ tẹ̀lúdó àwọn tí wọ́n tẹ̀lúdó àrọ́mọdọ́mọ Ògún fún mi nírè àwọn kò látara Ọ̀rànmíyàn òun kò bàbá wa wọ́n ní ìrẹtì ọ̀yẹ̀kú ní ifá tó tẹ̀lú Èkó ifá tó tẹ̀lú tá a bá wá wo ifá tó tẹ̀lú Òṣogbo ìdí ìlẹ̀kẹ̀ ló tẹ̀lú Òṣogbo. arúgbó alájọbí àfẹ́rẹ́ àgbo sábà yìí lórúkọ tí wọ́n kí ayé o àrẹ̀dẹ̀ bí báyìí lórúkọ tí wọ́n pè wọ ilẹ̀. Orí ohun tó wá fa wàhálà wọ́n ní ká sọ cause of the problem ni wípé irú wa ògiri wa ló gbilẹ̀ nílùú Èkó. Ibùkọ̀ gbọ́dọ̀ pa wálé ìwé orúkọ àgbà kọ́kọ́ tá a mọ̀ náà ní agbóṣá kágbó òkàtọ́lá. Orí irú wa ògiri wa ló gbilẹ̀ nílùú Èkó. Tọ̀hún wá eléyìí ń wá ló jẹ́ kí Èkó wá di wípé no man's land. Àkọ́kọ́ má gbàgbé wípé Èkó central of market nítorí lásìkò tí ò tí sí airport lagoon orí omi òkun lọ́pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ wá ṣe slave trade ń gbà wá omi tó gbàlú Èkó òkun ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ wá ṣòwò orí omi yìí ni wọ́n ń gbà wá ló fi jẹ́ kẹ́kọ̀ọ́ kọ́kọ́ wà ní ìlú tó gbòòrò nítorí kò tí ì sí ọ̀nà àìsí ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ forí omi wọlé ló jẹ́ kẹ́kọ̀ọ́ kọ́kọ́ di central ló fi jẹ́ pé gbogbo ìlú tẹ́ ẹ bá rí tómi bá wọbẹ̀ ìlú ọ̀hún tètè máa ń gbòòrò nítorí bí ọ̀nà ò bá tètè wọbẹ̀ oníkálùkù á gba orí omi. Ohun tó jẹ́ kẹ́kọ̀ọ́ tètè expand ní nítorí central of market ni. Ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ tó tún dà bẹ́ẹ̀. Òun ní pé ìgbà tí wọ́n fẹ́ gba central láyé western regional tí wọ́n fẹ́ tẹ̀lúdó tó yẹ pé a fẹ́ padà sí federalism kó tó di pé Babangida gbé lọ Àbújá. Èkó yìí náà Alhaji Ọláògùn mo kí yín láti ìlú Germany ìlú Èkó yìí náà ni gbogbo wọn tẹ̀dó sí ló fi jẹ́ pé Dodon barracks airport àwọn valuable things ìlú Èkó ló kọ́kọ́ tẹ̀dó sí. Àmọ́ problem tá a ní ni wípé ìran Yorùbá títí dòní àwọn nǹkan yóò tí ì fìran Àwórì sílẹ̀. Ẹ̀yin Àwórì ẹ má bínú òótọ́ rò ní amọ́sàn ìran Àwórì kò sẹ́ni tí ìran Àwórì ò lè talẹ̀ fún
ká lò bẹ́ẹ̀. Ẹni bá gbówó wá nira Àwórì ó talẹ̀ fún nítorí ilẹ̀ pọ̀ ni wọ́n fi máa ń kì wọ́n lọ́ máa bulẹ̀ sówó. Orí àwọn ilẹ̀ tí wọ́n tà káàkiri tí ra Àwórì tà ló padà wá di nǹkan tí ń ré bá wa lẹ́yìn ẹsẹ̀. Ìran Àwórì jẹ́ ìran kan tí wọ́n fẹ́ràn àṣà àti ṣe. Àwọn ni wọ́n ní ìgúnnú, àwọn ni wọ́n ní eégún, wọ́n fẹ́ràn àṣà, wọ́n fẹ́ràn ìṣe, wọ́n sì kó àlejò mọ́ra. Ìran Àwórì ibi tí kinní yìí ti wọ́ wá níbi ká máa talẹ̀ fẹ́ni tí ò yẹ ká talẹ̀ fún. Ilẹ̀ Haúsá wọn kì í talẹ̀ báwa ṣe ń talẹ̀. Ilẹ̀ Yíbò wọn kì í talẹ̀ báwa ṣe ń talẹ̀. Àwọn kinní yìí ló wá di kó ń ré báwa lẹ́yìn ẹsẹ̀. Ló fi di pé tọ̀hún sọ pé Èkó is no man's land. Tọ̀hún ní Èkó is no man's land. Tá a bá wò dáadáa láyé lónìí, a ní rep tó jọmọ Yíbò. Ta ló ń represent? Ṣáwọn ethnicity tó wà ní domain rẹ̀ ló represent ni? It's a common sense. Ta ló represent? Àwọn ibi tí slide mistakes yẹn ti wà nìyẹn. Nígbà tí ọmọ Yíbò bá jẹ́ representative lọ́dọ̀ àwọn tó yẹ kó represent wa ní grassroots, tó wá lóhun represent nílẹ̀ Yorùbá, àkọ́kọ́ àti fún wọn láyè. Ẹ̀kejì, agbẹ́kínní kan wá tá à ń pè ní lease. Nígbà tá a bá lease nǹkan fún èèyàn lódidi 20 years, àwọn ìlú tó jẹ́ developed country, rentage wọn is per month. Èkó láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ká máa gbowó ọdún méjì, owó ọdún mẹ́ta rent. Láàrin ọdún méjì yìí, béèyàn bá fún ọ lówó lónìí tó di oṣù tó mọ̀ tó yọwọ́, o ò lè rówó dá padà. Kútọ́nú oṣooṣù ni wọ́n ń gbowó. Àmọ́ látàrí wípé tí àwọn ìran bọ́bá kówó wá owó ọdún méjì, owó ọdún mẹ́ta, àgbà tá a bá ti gbà á láàrin ọdún mẹ́ta yẹn, àwọn ni wọ́n níbẹ̀, àwọn ni wọ́n là lé wa lọ́wọ́ ń bẹ̀. Òun ló bí gbogbo nǹkan tí padà rí bá wa lẹ́sẹ̀. Kálẹ́ni tá a fún ṣọ́ọ̀bù láàrin òṣùpá kan, oṣù kan, tá a fún nílé oṣooṣù ní sanwó, ààyè ò wá ní gbatápà kó máa kọ́ lè gúnnu. Ẹ má jà tanra wa jẹ. Ẹni bá nílẹ̀ lónìlú. Ẹni bá nílẹ̀ lónìlú, ta ní ń talẹ̀? Àwọn Àwórì ni. Ọmọ Kìtìgbé ó gbére. Ọmọ Olóró lọ́tà, ọmọ Arẹ́rúkó tó sanwó. Àwọn ní Bákẹ̀sán ọ̀gá jùgò, Bákẹ̀sán ọ̀gá ju kùkùté, bọ́ bá ti níbọn léwọ́ lọ́wọ́ kékeré ọdẹ ni bàbá wọn ṣe. Tá a bá níran Bìní ló tẹ̀lú Èkódó, ta ló tẹ̀lú Bìní? Ìlú Ìbínú ló dìlú Bìní. Orí àwọn ọmọ Ògún fún mi nírè. Àwọn ọmọ Ọ̀rànmíyàn
àwọn ọmọ Àwórì àwọn ni wọ́n jẹ́ indigenous Èkó ló fi jẹ́ wípé àwọn náà lẹ́rìí tí wọ́n ń gbé àsíá ọba. Àmọ́ bí tí lapsis yẹn ti wà kò ṣòní, ó ti wà lọ́jọ́ tó ti pẹ́. Ìran tó bá ti fẹ́ràn owó jù, ìran Yorùbá a fẹ́ràn owó ju gbogbo nǹkan lọ. Ìran tí ò bá ti wá ní check and balance, tẹnu òkò, nǹkan báyìí ni ó máa ṣẹlẹ̀. Mélòó nínú àwọn ibi tó ṣe wípé lẹ́kọ̀ọ́ àwọn ìran Yíbò ni wọ́n dominate. Tá a bá dé Ládìpọ̀, tá a bá kó gbogbo àwọn tó wà ńbẹ̀ tí wọ́n bá jẹ́ 100, Yíbò kó 70%. Orí bẹ́yàn bá sì sí ń pẹ́ nínú ilé sí ni ó mọ̀ dọ̀mọ̀ nílẹ̀, nítorí ojú wọn mọ̀ sálẹ̀, wọn mọ̀ baálé, ìran kejì tó talẹ̀ fẹ́lòmíì ti kú. Ọmọ mi go mọye tí bàbá rẹ̀ ta ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́, àwọn náà ti ń dọ̀mọ̀ nílẹ̀. Àwọn bíi sí lapsis ti wà nìyẹn. Ẹja máa bọ̀ lágége, ká lọ sáwọn Markaz Road, ká ní Agége General. Gbogbo ilé tó wà lágége làwọn Haúsá ti fẹ́ rà tán. Bí Yorùbá bá fẹ́ rà á lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn kì í tà fún Yorùbá, ìran Haúsá sì lọ́bì wọn ó gbé owó fáwọn kan wípé lọ bá wa lọ́bì rà, wọn ó sì rà á. Ẹni bá mọ Agége dáadáa lẹ́kọ̀ọ́, ìran Haúsá ti fẹ́ rà tán. Mọ́jọ́ yọ̀ lẹ́nu bọ́ bá dọ̀la bí Haúsá bá láwọn lágége. Yọ̀ lágbára díẹ̀. Túmọ̀ bọ̀, wọ́n gbé nìkan ní abattoir. Àwọn tó control abattoir tá ń pè ní abattoir, tá a bá ka percentage àwọn tó control bẹ̀, ó yẹ kí ìran Haúsá máa kó màálù wá kí wọ́n tà tán kí wọ́n sì padà. Àwọn ni wọ́n control nú ọjà yìí, ló fi jẹ́ pé bí ìran Yorùbá bá fẹ́ ṣèkánú abattoir táwọn Haúsá ò bá ti support ní mọ́ láǹfààní ní mọ́ ń fàjà. So population tó wà lẹ́kọ̀ọ́, Ìrúwá Ògìrìwá kò sí nínú agboolé kan ní Nàìjíríà lónìí tí wọ́n ní family nílùú Èkó. Bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá dé my 12. Ó yẹ kí wọ́n kọjá wá fún wa ní ká bá wọn tà á kó sì padà. Mo kí àpótí ẹ̀rí. Ẹ kú ojúmọ́ mọ́, ilẹ̀ Yorùbá ó pè wá. Lábàtíọ̀ ló fi jẹ́ pé láwọn àkókò kan ìjà OPC ṣẹlẹ̀, Yorùbá àtàwùsá ṣẹlẹ̀ ńbẹ̀. Tẹ́ ẹ bá dé àwọn apá kan ní Ṣàṣà, tẹ́ ẹ bá dé àwọn apá kan ní Agilintin, nínú my 12 ńbẹ̀, àwọn Haúsá ló dominate ibẹ̀. Ló ṣe pé béèyàn kan bá lóun fẹ́ pàṣẹ ní my 12, àṣẹ yẹn ò lè múlẹ̀. Kó jẹ́ràn bàbá yín ló tulẹ̀ my 12, kò lè múlẹ̀ o. Àwa ni
a fún okun wa níjànú. Àìfún okun wa níjànú ló padà ń ré bá wa lẹ́sẹ̀. Àkọ́kọ́ àwọn ọba wa wọ́n ń talẹ̀. Àwọn lóyè wọ́n ń talẹ̀. Àwọn lẹ́tà wọ́n ń tà yìí kò ní check and balance láti fún wọn ní ultimatum tá a fi líìsì ẹ̀. Àìní ultimatum òun ló padà ń fa wàhálà. Ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ láti far back years ni, kìí sọ̀rọ̀ ní. Wọ́n ní amúkùn ẹrù ẹ̀ wọ́. Ó ní ìsàlẹ̀ ní ẹwù ẹ má wulẹ̀ wòkè. Láti ìpìnlẹ̀ lọ̀rọ̀ yìí ti wọ́ wá. Bó ṣe wá wà káàkiri nílùú Èkó nìyẹn. Àwa Yorùbá la tara wa lọ́pọ̀. Lákòókò tí gbogbo ilé máa ń gba owó oṣù, àwọn Yíbò ló kọ́kọ́ gbé owó ọdún kan kalẹ̀ kó tó di pé àwọn láńlọ́ọ̀dù ní owó ọdún méjì máa gbà. Àwọn Yíbò nítorí àwọn fẹ́ ṣe market, nítorí wọ́n fẹ́ padà sílùú, wọ́n fẹ́ tajà. Ọjà tí wọ́n fẹ́ tà tó bá ti fáwọn èèyàn wa lówó máa lò ó. Yorùbá tó wà ń bẹ̀ á lè kú o. Bẹ́ẹ̀ bá dé computer village, a lè pè yẹn ní 60-40 nítorí Yorùbá pọ̀ ńbẹ̀ náà. Àmọ́ Yíbò ló ní powerful hand ńbẹ̀. Ló fi jẹ́ pé gbà kan tí wọ́n fẹ́ yàn ní alọ́jà nílùú Ìkẹjà wàhálà wà. Ẹ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ l'Álábà. Owó oṣù ló yẹ ká máa gbà. Àmójú kòkòrò láàfin láǹfààní là ń gbowó ọdún méjì owó ọdún mẹ́ta. Àwọn nǹkan wọ̀nyí ló wá padà ń bá wa lẹ́sẹ̀ ló di wàhálà. Mi ò ṣe prógrámù yìí torí òṣèlú. Mi ò dẹ̀ ṣe láti fi support olóṣèlú. Àmọ́ kákan yára wa lóye àti làákẹ́ nítorí àwọn ọmọ tá à ń bí. Àtàwọn tí wọ́n tún jẹ́ bí àbúrò tiwa. Àwọn Portuguese láyé Kòsọ́kọ́ ni wọ́n wá ṣòwò ní 1854. Lagoon, follow the lagoon, ẹgbà ibi òkun wọlé lẹ́ẹ̀tì lọ ṣòwò. Wọ́n ń kó ẹrú wá láti Benin, wọ́n ń kó ẹrú wá látàwọn ìlú, wọ́n ń kó ẹrú wá látọ̀yọ́. Orí omi tí wọ́n ń gbà wá yìí ló ń pè ní lagoon ló di Lagos, gẹ́gẹ́ bí wọ́n ṣe fún Nàìjíríà ló kọ wípé Niger area, where the Niger Ocean pass. Orí ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá dé Badagry ẹ sì máa rí symbol ibi tí wọ́n fi ṣe base, tí wọ́n ti ń kó àwọn èèyàn lọ ṣẹrú, tí wọ́n ti lọ ń tà wọ́n. Ni wọ́n fi máa ń kira Àwórì lọ́mọ arẹ́rú kó tó sanwó, ọmọ Kìtìgbé ó gbére. Ìtumọ̀ ní pé ṣẹ́rú eléyìí dá Kìtìgbé ó gbére. Because they are great hunters. Àwọn Àwórì ló nílẹ̀. Orí prógrámù tí mo ń ṣe láàárọ̀ yìí, ìwọ tí ó bá láǹfààní tí ò bá dùn mọ́ má bínú. Àmọ́ àwọn nǹkan kan wà tó gbọ́dọ̀ wà glaring tá a gbọ́dọ̀ sọ fúnra wa. Àwọn ibìkan wà tó ṣe pé a ti jẹ́ kí Igbo occupy. Ládìpọ̀, Alábà, Computer Village.
látàrí wípé owó la fi ta ilẹ̀ tán. Tá a bá wá tún wò ẹnà kọ́lẹ̀ tó bá yá ogun kó padà ṣẹlẹ̀ ní Agége láàrin Yorùbá àti Haúsá. Lẹ́yìn tá a bá wo ibi tó nílẹ̀ dáadáa ní Agége nísìn òun ni Marcus ilé kéwú tó wà ńbẹ̀. Kò síbi tí a ti lè rí irú ilẹ̀ yẹn. Kò síbi tá a ti lè rí irú ilẹ̀ yẹn mọ́. Orí Àkànbí mo fẹ́ máa fèyí ṣe lọ a ò ní lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi a ò ní lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò a ń lọ àyò bàbá yìí lọ́wọ́ ń yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ẹ̀ tẹ̀nà ẹ wọ́n lọ subscribe sórí YouTube channel wa Mr Wisdom TV Mr Wisdom TV orí àwọn Yorùbá ló nílẹ̀ àwa la nílẹ̀ àwa la lè kú.